Mọ́mí mi sí. Mo fi lọ wò yín ní church. Ó sọ fọ́nà ilé àánú lẹ́wà. Mo sáré wá pé ìlú ṣé kò sí. Kò sí ṣáà, mo ní pé kí wọ́n rán yín létí owó ìkórè yín ni sà. Torí pọ̀sẹ̀ tó ń bọ̀ òun ló bo ìkórè lójú sà. Bẹ́ẹ̀ ni sà. Mọ́mí mi sí ẹ check record yìí mo ti sanwó kórè mi. Mo ti check ẹ̀ sà. 5,000 lẹ́sàn nínú 10,000 yín sà. Mọ́mí mi sí. Sà. Ẹ̀yin náà gbọ́rọ̀ burúkú tẹ́ ẹ̀ sọ jáde lẹ́nu. Mo san 5,000 naira nú 10,000 naira. Ṣé mi ò try ṣé mi ò gbìyànjú? Ṣé mi ò try mi ò gbìyànjú? Ẹ ní sùúrù. Mi ò ṣe sùúrù. Kì í ṣe báyìí tẹ́lẹ̀. Báwo ló ṣe máa ń ṣe? Ní last year, lẹ́yìn bàtẹ́ fún wa ní 10,000 naira tán. Ẹ tún fún wa ní màálù. Ká fi kún màálù tá a fẹ́ lò fún ìkórè. Torí pé kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà mo ṣe ní kí wọ́n bá yín sà. Mi kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin náà mọ̀ pé mi kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Last year tí mo sanwó kórè mi tí mo tún ra màálù fún yín ṣé kò kì í ṣe ibi lẹ́ti sán fún mi. Ẹ dá mi náà ṣé kò kì í ṣe ibi lẹ́ti sán. Gbogbo àwọn àlejò mi tí mo kó wá tí wọ́n náwó tán nára tí gbogbo yín náà tẹ́ ẹ̀dẹ̀ fojú ara yín rí pé wọ́n náwó wọ́n nára. Mélòó nú wọn lẹ fún oúnjẹ sọ fún mi. Èyí tó tẹ̀ wá fún ojú tó dùn mí jù ń bẹ ni pé nírọ̀lẹ́ gbà tí wọ́n sá tẹ́ fún gbogbo ọmọ ìjọ lóúnjẹ tí gbogbo ọmọ ìjọ ń jẹun ṣé bí gbogbo yín gbogbo ẹ̀yin obìnrin yẹn tẹ́ wá ní oúnjẹ pátápátá kọ́ ni mò ń sọ nígbà tẹ́ máa tọ́jú àwọn ọkọ yín ṣé bí níṣe lẹ wọ ẹran síwájú àwọn ọkọ yín báyìí táwọn yẹn náà tán fa ẹran bí ẹni tí ò jẹran rí láyé wọn ìgbà tẹ́ máa sáàpè mi ṣé bí ègbò ẹran méjìlá kó sórí oúnjẹ fún mi ẹ sọ fún mi. Ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Báwo ló ṣe rí. Mi ò sí lára àwọn tó ń ṣàbò oúnjẹ àti pé mi ò mú síbí níjọ́ yẹn. Ẹ mú síbí. Mi ò sí mẹ́gbà tí wọ́n ń ṣàbò gbogbo oúnjẹ. tẹ́ ẹ̀ ń sọ yẹn kò kàn mí ṣé bí gbogbo yín ṣàjọ wà ń di oúnjẹ ni ṣé bẹ́ẹ̀ jọ wà ń di oúnjẹ ni kí wàá ní nọ́ọ̀sẹ̀sì ẹ̀ bá mi sọ kí nìkan tẹ̀ ń sọ. Evangelist Timothy tó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni pé láti last year ẹ sì jì wá sí mi. Mo dì í sínú o tó bá jẹ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́ nìyẹn mo dì í sínú. Tájọ́ ń gbàdúrà papọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣé bí ní last week mo tiẹ̀ tún pé ìfẹ́ bá mi dé bá ṣe àlàgbà mẹ́ta ẹ̀dẹ̀ tí bá mi ṣe ìyẹn ní gbàdúrà tẹ́ bá mi gbà gan tẹ́ ẹ gbà fún mi gan kò dé nínú. Ẹ̀yin lẹ́dẹ̀ wàá mọ̀ yẹn ẹ̀yin lẹ́mọ̀ yẹn nǹkan tí mo fẹ́ sọ fún yín ni wípé ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ the last one fún yín kò tí ẹ lè ẹ tán bá bí dánú gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó kùdé yẹn ẹ tán bá bí dá kó tún wá bí mí lè rí 5,000 naira owó. Ọ̀rọ̀ yìí ò tó bẹ́ẹ̀ ṣe mú yìí ọ̀rọ̀ yìí àbí mi Inú ló bí mi, inú ló bí mi, inú ló